Olúwa pẹ̀lú wòlíì rẹ̀, ó yẹ kó mọ̀ kí ló bá wáyé. Bàbá gbọ̀nyà mínú ní Jésù rán sí wa. Gbogbo ẹni tó wọnú ayé tó fẹ́ gbáyé ṣe rere ló yẹ kó yẹ ìràwọ̀ bá wáyé wọn yé o. Ọ̀pọ̀ ológo ló ń tàràkà látàrí òye tí òye wọn ní sà. Ẹ kú oríire. Olúwa wa ti lànà àbáyọ fúnra rẹ̀. Pẹ̀lú wòlíì ọlọ́run alààyè. Bàbá gbẹ̀yà mi nù aka àṣírí ìràwọ̀. Ọlọ́run ti kó bàbá ìfún àkúrẹ́rẹ́. Àṣírí tọrọ mọ́ ìràwọ̀. Àtọ́sù pẹ̀lú ọjọ́ ìbáwáyé ẹnì kọ̀ọ̀kan. Àṣírí ìràwọ̀. Mystery of Sọ́kẹ́. Gbogbo ọmọ tá a bí láti 21 March gbogbo tó lọ fi dé 19 April ìràwọ̀ iná ni wọ́n tá à ń pè wọ́n ní Aries. Gbogbo ọmọ tá a bí láti 20 April títí lọ fi dé 20 May ìràwọ̀ erùpẹ̀ ni wọ́n tá à ń pè ní Taurus. Gbogbo ọmọ tá a bí láti 21 May títí lọ fi dé 20 June ìràwọ̀ afẹ́fẹ́ ni wọ́n tá à ń pè ní Gemini. Gbogbo ọmọ tá a bí láti 21 June títí lọ fi dé 22 July ìràwọ̀ omi ni wọ́n tá à ń pè ní Cancer. Bí ẹnìyẹn sà, ìtọ́wò làmọ́dé dùn ọbẹ̀. Tọ́tọ́ lọ́kọ̀tà ló yẹ kó fẹ́. Irú ìràwọ̀ wo ló lè fẹ́ra wọn? Ìdáhùn sáwọn ọ̀yà máa fọ́lọ̀ ẹ̀ lórí Facebook, Instagram tàbí kó subscribe ní YouTube. Àṣírí ìràwọ̀ Mystery of Stars ní kẹ́ sẹ́ẹ̀tì fún. Tàbí kẹ́ máa pè 08054353629. Ẹ lè sẹ́ndí date of birth. Oṣù àtọ́jọ́ tẹ́ ẹ wáyé sórí WhatsApp nọ́mbà yẹn. Ọ̀fẹ́ ni wọ́n máa sẹ́ndí dúdú àṣírí ìràwọ̀ tí ẹ sí ọ. Ẹ káàbọ̀ sí abala àṣírí ìràwọ̀. Ní abala ẹ́písòdù eléyìí a máa sọ nípa ìràwọ̀ erùpẹ̀ èyí tá a mọ̀ sí Taurus erùpẹ̀ àmọ̀. Àwọn wo ni à ń pè ní ìràwọ̀ erùpẹ̀ Taurus erùpẹ̀ àmọ̀? Àwọn ni gbogbo ọmọ tàbí láti 20 April títí tó lọ fi dé 20 May. Wọ́n jẹ́ ọmọ olóòótọ́, wọ́n sì jẹ́ ọmọ tí ènìyàn lè fi ọkàn tán ní gbogbo nǹkan. Ṣùgbọ́n gbogbo ẹni tó bá ń lo ìràwọ̀ yìí, wọn ò gbọdọ̀ jà fún ogún àbí kí wọ́n jà fún ilẹ̀. Ọjọ́ Friday òun ni ọjọ́ tó bá ìràwọ̀ yìí mu. Àwọn kọ́lọ̀ ìyẹn ni àwọn kọ́lọ̀ tó bá ìràwọ̀ yìí mu òun ni light green, pink. Bí o bá ń wọ àwọn aṣọ tó bá kọ́lọ̀ yìí mu, wàá tètè máa ṣàṣeyọrí nínú gbogbo nǹkan. Àwọn iṣẹ́ tí àwọn ìràwọ̀ yìí náà sì lè ṣe àwọn ni bí iṣẹ́ nọ́ọ̀sì, bí iṣẹ́ àgbẹ̀, bí ká dá oko, bí iṣẹ́ doctor, bricklayer, buying and selling. Ìyẹn túmọ̀ sí pé kò sí tí wọ́n lè tà, wọ́n lè tà, wọ́n sì lè rà. Wọ́n bá ṣe irú àwọn iṣẹ́ báyìí yóò jẹ́ kí ọ̀nà rẹ máa là ní gbogbo ohun tó bá ṣe. Jọ̀wọ́ ọkùnrin àti obìnrin tó bá ń lo ìràwọ̀ yìí, wọ́n gbọ́dọ̀ máa gbàdúrà dáadáa nítorí wípé nǹkan bí orogún ó máa ń wà nínú ọ̀rọ̀ wọn. Orogún ó máa ń wà nínú ọ̀rọ̀ wọn. Ìyàwó tó bá ń lo irú ìràwọ̀ yìí, wọ́n sì ṣọ́ra fún owú jíjẹ. Wọ́n máa jowú wọn ní gbogbo ọ̀nà. Wọ́n bá ṣiṣẹ́, wọ́n máa jowú wọn. Ìyàwó àwọn tó bá ń lo ìràwọ̀ yìí, rí pé wọ́n máa ń gbìyànjú láti ṣà gan. Wọ́n máa ń ṣà, they always select. Àti tí wọn kì í tètè fọ́kọ. Ìyàwó obìnrin tó bá ń bẹ ní abẹ́ ìràwọ̀ yìí, tó bá ń bẹ ní abẹ́ ìràwọ̀ yìí tó jẹ́ obìnrin, màá sọ fún wípé ní ìwọ̀nba tí ó bá ti wo ìràwọ̀ tó bá tiẹ̀ mu, èyí tó jẹ́ ìràwọ̀ omi tó bá tiẹ̀ mu, so gbìyànjú kó tètè ṣe kíni, kó tètè má rí. Nítorí pé irú àwọn ìràwọ̀ yìí ló máa ń sọ pé tí n bá ti ṣe báyìí, mi ti lè ṣe báyìí, tí n bá ti ṣe báyìí, mi ti lè ṣe báyìí. So gbìyànjú. Lóòótọ́ àwọn kíní yẹn ti wà nínú ìràwọ̀ yín, ṣùgbọ́n bẹ́ẹ̀ bá gbìyànjú tí ẹ̀yin ń gbìyànjú láti ṣiṣẹ́ lé lórí, ẹ bọ́ nínú ẹ̀. Kò sí ogun kan tó wá láti ibì kankan. Bí èèyàn gbógun tì ọ́, ó lè jẹ́ wọ́n ló máa gbógun ti ara rẹ̀. Ọ̀nà tí èèyàn gbà gbógun ti ara rẹ̀ ni wípé bí ènìyàn bá ṣe ohun tó jẹ́ pé ó lè máa mú ìdènà bá ara rẹ̀, ó ń gbógun ti ara rẹ̀ náà nìyẹn. Ọ̀nà méjì tó gún gbà wọnú èèyàn nìyẹn. Bí ènìyàn bá gbógun ti ẹ, ìṣẹ̀dá kó máa gbógun ti ara rẹ̀. Ẹ jẹ́ ká lọ sí abala eléyìí. Both male and female that fall into this Taurus star is good to marry. Gbogbo ẹnikẹ́ni tó bá lọ sí abẹ́ ìràwọ̀ yìí tó fẹ́ wọn lọ́kùnrin àbí lóbìnrin, ó dára fún wọn láti fẹ́. Nítorí pé ìràwọ̀ yìí wọ́n máa ń tètè dáríjì. Nítorí náà láti sọ pé wọ́n fìtì ìràwọ̀ kíni, ìràwọ̀ omi. Nítorí pé ìràwọ̀ omi máa ń pẹ́ kó tó dáríjì. Wọ́n ní agídí gan. Tí wọ́n bá sì fẹ́ ìràwọ̀ erùpẹ̀, ó máa dára. Àwọn náà sì máa rí wípé omi àti erùpẹ̀ náà ló máa ń bára wọn ṣe. Bí iná bá lọ síbi erùpẹ̀, ó fẹ́ lọ kú nìyẹn. Bí omi bá lọ síbi erùpẹ̀, ó fẹ́ lọ kú nìyẹn. Kì í ṣe omi nìkan ló máa kú, àwọn méjèèjì náà ló jọ fi ara gbá. Nítorí pé ìgbéyàwó kì í ṣe ti èèyàn kan. Ẹ má gbàgbé, mo ti sọ fún yín pé Friday ni ọjọ́ èyí tí ọjọ́ we can call it your lucky day.
your success day, àwọn ọjọ́ tó lè mú tó dẹ́gbẹ́ tó bá ṣe nǹkan ọ̀nà àbáyọ yóò wà bẹ́ẹ̀ fún ọ ní ọjọ́ náà. Àwọn nǹkan tí wọ́n sì fi ń ṣèpèsè àwọn tó ń lo ìràwọ̀ erùpẹ̀ òun ní ohunkóhun tó bá wù jáde láti inú ilẹ̀ tó bá mú tó fi ṣe ìpèsè àbí tó gbàdúrà sí tó pín fáwọn aláìní yóò mú kọ́nà rẹ̀ là. Gbìyànjú kó ṣe ohun tí mo ní kó ṣe yìí. Bí o bá sì rí wípé orí àwọn ìdojúkọ kan o sì ń wúrò ìdojúkọ tó dojúkọ pé irú ìdojúkọ wo ni eléyìí, lọ bọ́ síta bu iyẹ̀pẹ̀ díẹ̀ kó bù sọ́wọ́ rẹ̀, sọ ohun tí òun fẹ́ yẹn sọ sínú rẹ̀, gbé omi kan kalẹ̀ láti alẹ́, dá iyẹ̀pẹ̀ yẹn sínú rẹ̀, tó bá sì dàárọ̀ lọ fi ṣọ́ ara rẹ̀, wàá rí ọ̀nà àbáyọ. Ẹ má gbàgbé gbogbo ẹ̀yin tí ẹ ń fọ́lọ̀ wa, ọ̀nà àbáyọ fídíò clip sí ìṣòro kankan ó ti wà available 10,000 naira ni. Nínú rẹ̀ ló ti mọ ohun tó máa ṣe tó bá ń là kankan kọjá tó sì fẹ́ mọ̀ pé níbo ni kíní yìí ti wá, láì tiẹ̀ lọ bá èèyàn, láì lọ bá pásítọ̀ àbí lọ bá àfà àbí lọ bá anybody. Fún ara rẹ̀ tó bá ti ṣe kíní yìí, wàá sì lálàá, wàá rí ohun tí ó ń là kọjá yẹn, wàá rí ohun tó ṣokùnfà. Nípasẹ̀ bẹ́ẹ̀ wàá sì tún padà wàá voice note sí wa á sì sọ ohun tó ṣe gẹ́gẹ́ bí ọ̀nà àbáyọ. Gbogbo ẹ̀yin tó dàbẹ̀ ni wípé ẹ ní ọ̀rọ̀ kan tàbí ìkejì tó tẹ́wò wípé ó ta kókó tẹ́sí fẹ́ fi tó wa létí, nọ́mbà mi rè 08054353629. Ẹ lè pè ẹ dẹ̀ lè WhatsApp ẹ. WhatsApp nọ́mbà yẹn is the best. Ọ̀rọ̀ tó ta kókó ni mo ń sọ nípa rẹ̀. Tó ní ọ̀rọ̀ tó ta kókó lórí ìràwọ̀, ẹ bá wa sọ̀rọ̀ lórí nọ́mbà yẹn. A ní àǹfààní láti dá gbogbo ènìyàn lóhùn, ṣùgbọ́n láti dá lóhùn kíákíá nítorí pé àwọn tí à ń bá ṣiṣẹ́ pọ̀ wọ́n pọ̀, àwọn tá a sì dá lóhùn wọ́n pọ̀ gan. So ẹ ní sùúrù, tẹ́ bá ti ní sùúrù tẹ́ ti tẹ̀lé wa, gbogbo yín pátá la dá lóhùn. Ẹ send message wa lórí WhatsApp, kẹ́ wá ní sùúrù, á dá yín lóhùn. Ẹ ṣé, God bless you. Share fídíò yìí, jẹ́ kí èèyàn kan náà jẹ́ kó jẹ àǹfààní bí wọn náà ti ń jẹ àǹfààní rẹ̀ báyìí. Ní abala yìí, a máa gbé yẹ̀wò ṣé ìràwọ̀ afẹ́fẹ́ àti ìràwọ̀ erùpẹ̀ bí wọ́n bá fẹ́ ara wọn, kí lohun tó fẹ́ ṣẹlẹ̀. Òun la fẹ́ gbé yẹ̀wò ní abala àṣírí ìràwọ̀ ti ẹ́písòdù tí à ń ṣe lọ́wọ́lọ́wọ́ báyìí. Fún àpẹẹrẹ, ẹ jẹ́ ká wò báyìí. Ẹ wò báyìí. Ṣé ẹ ti rí báyìí? Bẹ́ẹ̀ bá rí ọwọ́ mi. Ẹ rí pé iyẹ̀pẹ̀ rèé. Ó yá, ẹ jẹ́ kí afẹ́fẹ́ wá báyìí. Ṣé o ti rí ní tá à ń sọ? Bí afẹ́fẹ́ àti erùpẹ̀ bí wọ́n bá fẹ́ ara wọn, bí wọ́n fi gbogbo Nàìjíríà yìí kí wọ́n fi ṣe owó, tó bá máa di àárín méjì, gbogbo nǹkan ó dẹ̀ wálẹ̀ lójijì. Kí ló fà á? Ìbínú afẹ́fẹ́ ni. Afẹ́fẹ́ ni ó padà fẹ́ erùpẹ̀ dànù tí wọn ò ní rí erùpẹ̀ mọ́. Wò ó, tó bá jẹ́ pé ohun tí mò ń sọ yìí tó bá jẹ́ pé ó ti ṣẹlẹ̀ sí ọ ni, wàá mọ̀ pé ohun tá à ń sọ yìí is 100% truth. Gbogbo àwọn tó ń wo fídíò wa pátápátá wọ́n mọ̀ wípé òtítọ́ làwa ń sọ ń bí. Ọlọ́run ló sì fi rán wa. Afẹ́fẹ́ má fẹ́ erùpẹ̀ o. Bó o bá fẹ́ erùpẹ̀ kó o lówó lọ́wọ́ nísìnyí, wọ́n padà dá gbogbo ohun tí wọ́n jọ kó jọ, wọ́n padà dànù ní ọ̀sán. Afẹ́fẹ́ ni ó padà fẹ́ erùpẹ̀ yẹn dànù. Ìyẹn mì wípé àṣeyọrí. Ẹ gbọ́ ohun tí mò ń sọ. Afẹ́fẹ́ iná ni kó o lọ fẹ́. Erùpẹ̀ omi ni kó o lọ fẹ́. Wò ó, gbogbo ẹbí gbogbo yín náà lẹ nílé náà. Tí wáyà rán connection tó bá gbé wọnú ilé yìí, kí lè rò bó máa ṣẹlẹ̀? Ájó fíríjì, ájó freezer, ájó TV, ájó many things. Bí ayé ẹlòmíì náà ṣe jó tán náà nìyẹn. Gbọ́, positive àti negative ní connection tó máa ń gbé iná wọlé. Ìjọ tó bá ti di positive àti positive, a jẹ́ pé ó fẹ́ jó gbogbo nǹkan dànù yẹn. Tó bá dẹ̀ jẹ́ negative àti negative, ìyẹn ò lè múná wọlé. Àṣírí ìràwọ̀ rèé. Ẹ follow wa lórí YouTube, lórí Instagram, lórí TikTok, lórí Facebook. Àṣírí ìràwọ̀ Mystery of Star. Nọ́mbà mi ò dẹ̀ yípo padà. Ẹ lè pè kẹ́ WhatsApp ẹ 08054353629. Ẹ WhatsApp date of birth yín, á sì sọ irú ìràwọ̀ tẹ́yin náà ń lò. Àṣírí ọ̀nà àbáyọ 10,000 naira sídìí wá ṣe ń tà lọ́wọ́lọ́wọ́. Ẹ béèrè fún, á sì jẹ́ kẹ́yin náà.